A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadẹ àìjẹrandán. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti ní ẹnikẹ́ni kò fi $500 bílíọ̀nù lọ òun láti fi díje tako olùdíje du ipò òṣèlú láti ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi níbi ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà láti fi pín ìbò ní ẹkùn gúúsù. Jonathan ṣàlàyé yìí nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Dr. Ikechukwu Eze. Eze ṣe àpèjúwe àhesọ yìí ní irọ́ pátápátá tí kò lẹ́rìí àti ìgbìyànjú àti wọ́ sínú awuyewuye òṣèlú. Wọ́n ní àhesọ ọ̀hún kọ̀ àti pèsè àlàyé lórí ìgbà àti àkókò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, kí wọ́n tọ́ka àwọn tí wọ́n fi owó lọ̀ tàbí àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ìjẹta Jonathan kò fi ìgbà kankan lọ́wọ́ nínú $500 bílíọ̀nù láti fi pín ìbò gúúsù tako Peter Obi. Iléeṣẹ́ ológun ti kéde àwọn olórí adàlúrú méjì tí wọ́n jọ̀wọ́ ara wọn fún ikọ̀ ológun Adé-Kai ní ìpínlẹ̀ Borno, bí wọ́n ti ní àwọn afurasí ti pèsè àlàyé tó wúlò fún iṣẹ́ wọn tako àwọn agbésùmọ̀mí ní ẹkùn àríwá ìlà-oòrùn. Ìgbésẹ̀ yìí ni wọ́n kéde nínú àtẹ̀jáde láti ọwọ́ adelé adarí ìròyìn fún iléeṣẹ́ ológun, Captain Mohammed Goni. Gẹ́gẹ́ bí àlàyé, àwọn adarí adàlúrú méjèèjì jọ̀wọ́ ara wọn ní Gidam ní ọjọ́ 4 oṣù keje ọdún 2026. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ipò pàtàkì ni àwọn méjèèjì dìmú láàrin ẹgbẹ́ adàlúrú gbogbo tìfun-tẹ̀dọ̀. Ìgbésẹ̀ ẹgbẹ́ wọn ló sì yé wọn yéké. Iléeṣẹ́ ológun ní ìgbésẹ̀ yìí ṣe àpẹẹrẹ àṣeyọrí ńlá fún iléeṣẹ́ ológun àti ìjákulẹ̀ ńlá láàrin àwọn adàlúrú bí wọ́n ti sọ àsọtúnsọ àfojúsùn wọn àti máa gbógun ti àwọn adàlúrú káàkiri ẹkùn àríwá orílẹ̀-èdè. Olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà àti fún ọmọọba Adéníyì Adéyẹmí ní wákàtí 72 hours láti fi jáwọ́ nínú ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní irọ́ àti ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó ṣe takò ó níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn, tàbí kí ó kojú ẹ̀sùn civil and criminal legal action. Gbàjàbíàmílà nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ tún béèrè fún ìtọrọ àforíjì lójútáyé, ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀sùn ìbanilórúkọjẹ́ public apology, kí ó yọ gbogbo ẹ̀sùn tí ó ti fi sí orí ẹ̀rọ ayélujára, kí ó sì bu ọwọ́ lu lẹ́tà wípé òun kò ní jẹ́ dáṣọ irú rẹ̀ ṣòro mọ́. Gbogbo ìbéèrè yìí ni wọ́n fi sí orí lẹ́tà tí wọ́n kọ ní ọjọ́ 6 oṣù keje ọdún 2026 láti ọwọ́ Àgbàmọ̀fin Kẹ́mi Pìnrírò gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ agbẹjọ́rò. Gẹ́gẹ́ bí lẹ́tà ọ̀hún ṣe ṣàlàyé, agbẹjọ́rò ní wọ́n ti pe àkíyèsí olórí òṣìṣẹ́ sí ìpàdé pẹ̀lú akọ̀ròyìn tí ọmọọba Matthew ṣe àgbékalẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹfà, pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn irọ́ tí wọ́n pín nínú rẹ̀ kiri láti fi pe Gbàjàbíàmílà ní oníwà ìbàjẹ́ tí kò lótìítọ́ àti ọ̀daràn. Wọ́n pè é ní ọ̀daràn tí kò yẹ ẹlẹ́ni gba ipò ìjọba. Pìnrírò ṣe àpèjúwe ẹ̀sùn wọ̀nyí ní irọ́ pátápátá tí wọ́n fẹ́ fi ba olórí òṣìṣẹ́ lórúkọ jẹ́, wípé kò sí ẹ̀rí kankan láti fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. Iléeṣẹ́ agbẹjọ́rò ṣàlàyé wípé Gbàjàbíàmílà kò bá ọ̀gbẹ́ni yìí pàdé rí tàbí ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ rí. Ó kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ba orúkọ tó ti ń tọ́jú láti ọdúnmọ́dún jẹ́ ni, kí ó lè fa ìbàjẹ́ ńlá fún un nílẹ̀ yìí àti lókè òkun. Lẹ́yìn èyí ni bàbá Adéyẹmí pa Adétúnjì Adéníyì ní ikọ̀ ọlọ́pàá wá ṣe ìkọlù sí ilé rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọjọ́ méjì, ba ilé rẹ̀ jẹ́, gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un níbi wọ́n ti ń wá ọmọ rẹ̀. Pa Adéníyì ṣàlàyé wípé ọjọ́ Ajé ni àwọn òṣìṣẹ́ aláàbò ya wọ ọgbà ilé wọn ní ìlú Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú un pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ kan tí ó wá ṣe àbẹ̀wò. Ṣùgbọ́n alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú SDP Ọ̀jọ̀gbọ́n Sadiq Gombe ti ké sí olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà kí ó kọ̀wé fi ipò sílẹ̀. Láàrin èyí ni mínísítà ìlú Àbújá Nyesom Wike ké sí Adéyẹmí kí ó dẹ́kun àti máa sá kiri, kí ó jọ̀wọ́ ara rẹ̀ fún ìwádìí lórí ẹ̀sùn tí ó pè tako olórí òṣìṣẹ́ sí ààrẹ. Bí a kò bá gbàgbé wípé ọjọ́rú ni Director General Adéyẹmí sọ gbangba ìgbáradì
ìgbáradì rẹ̀ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ICPC láti wo bí ilé-iṣẹ́ tí wọ́n ní kò sí ṣe gba òbítíbitì n1.3 billion owó ìṣúná fún ọdún 2026. Adéyẹmí, tí ó sọ̀rọ̀ láti ibi tí ó fi ara pamọ́ sí, ṣàlàyé wípé òun ti ṣetán àti ṣe àfihàn àwọn ìwé-ẹ̀rí tó ṣe kókó láti ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn. Àjọ ICPC ti fi ọwọ́ ṣìkún òfin mú Bello Abubakar tí í ṣe dókítà fún gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai lórí ẹ̀sùn wípé ó sọ ọ̀rọ̀ tí kìí ṣe òtítọ́ false statement níbi àbẹ̀wò tí ilé-ẹjọ́ buwọ́wọ́ lù fún gómìnà àná láti ṣe ní ilé-ìwòsàn. Bákan náà ni àjọ ICPC fi ẹ̀sùn kan El-Rufai wípé ó ṣi àǹfààní tí ilé-ẹjọ́ fún un lò nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí ilé-ìwòsàn pẹ̀lú bí ó ti gba àlejò àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ lẹ́ni tí ó yẹ kí ó wà lẹ́nu àyẹ̀wò ìlera medical consultation. Bí wọ́n ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìtàpá sí àṣẹ ilé-ẹjọ́. Àwọn ẹ̀sùn wọ̀nyí ni ó jẹyọ nínú àtẹ̀jáde tí àjọ ICPC fi léde. Gẹ́gẹ́ bí àlàyé, El-Rufai kọ̀ àti yọjú ní ọjọ́ àkọ́kọ́ tí ó yẹ kí ìgbẹ́jọ́ wáyé. ICPC ní agbẹjọ́rò wọn sọ fún ilé-ẹjọ́ wípé nígbà tí àwọn òṣìṣẹ́ gbáradì àti mú gómìnà àná re ilé-ẹjọ́ láti àhámọ́ ni ó takú bí ó ti yarí wípé òun gbọ́dọ̀ lọ yọjú sí dókítà rẹ̀, bẹ́ẹ̀ kò fi èyí tó àwọn létí tẹ́lẹ̀. Nígbà tí wọ́n béèrè kí ni àìlera tí ó ń bá a fínra, ó ní kò sí ìṣòro ṣùgbọ́n òun gbọ́dọ̀ yọjú sí dókítà. ICPC ní pẹ̀lú wípé ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ síwájú, àwọn buwọ́wọ́ lu ìbéèrè El-Rufai láti yọjú sí dókítà, wọ́n sì ń lọ ilé-ìwòsàn gbogbogbò Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí ara ojúṣe wọn àti dáàbò bo ẹ̀tọ́ àti ìgbáyégbádùn gbogbo àwọn tí wọ́n bá wà ní àkàtà wọn. Wọ́n sin El-Rufai dé ẹ̀ka aládàáni ilé-ìwòsàn, àwọn ẹ̀ṣọ́ dúró níta gẹ́gẹ́ bí ìbéèrè mọ̀lẹ́bí gómìnà láti fún un láǹfààní nígbà àyẹ̀wò, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni àwọn ṣe alábàápàdé àwòrán tí ọ̀kan lára àwọn alábàáṣe òṣèlú pọ̀ pẹ̀lú El-Rufai, Issa Ashiru Kudan, fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook tí ó ṣe àfihàn El-Rufai, Abubakar Kudan àti àwọn mẹ́ta mìíràn. Wọ́n ní ohun mìíràn ni wọ́n lo ètò ìlera fún, bí ICPC ṣe àpèjúwe èyí ní ìtàpá sí àṣẹ ilé-ẹjọ́. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti bu ọwọ́ lu ìgbàsíṣẹ́ 100 akẹ́kọ̀ọ́-gboyè graduate láti ìjọba ìbílẹ̀ Biu àti àwọn ìjọba ìbílẹ̀ yòókù gẹ́gẹ́ bí ara ìgbìyànjú àti gbógun ti àìsíṣẹ́ àwọn ọ̀dọ́, ìpáǹle jàǹdùkú òṣèlú àti àwọn ìwà mìíràn tí kò dára láwùjọ. Gómìnà ṣe ìkéde yìí níbi àbẹ̀wò sí ọ̀dọ̀ Emir Biu Alhaji Mustapha Kejì. Ìgbésẹ̀ yìí ni wọ́n fi léde nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà Dauda Iliya buwọ́wọ́ lù. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Zulum wà ní gúúsù Borno fún ìbẹ̀rẹ̀ ọ̀gbìn fún ti ọdún yìí láti fi bẹ̀rẹ̀ títa ajílẹ̀ ní owó tí ìjọba buwọ́wọ́ lù fún àwọn àgbẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àti àwọn tí wọ́n padà sóko, pẹ̀lú àwọn ètò ìrónilágbára mìíràn. Gómìnà ní ìṣẹ̀lẹ̀ ìwà ìpáǹle àti jàǹdùkú ti dínkù lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tí ìṣèjọba rẹ̀ ti bẹ̀rẹ̀, bí ó ti tẹnumọ́ wípé pípèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ nìkan ṣoṣo ni ọ̀nà kan gbòógì láti fi gbógun ti ìṣòro. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba òmìnira. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà, ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ó ní kò sí àdéhùn kankan tí wọ́n fẹnukò lé lórí fún àwọn adàlúrú láti gba ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé. Lẹ́yìn ìyọ̀ǹda ni iléeṣẹ́ ààrẹ ṣàlàyé bí wọ́n ti rí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọ̀nyí gbà kalẹ̀. Wọ́n ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú 8 nínú àwọn ajínigbé wọ̀nyí, wọ́n sì ti wà ní àkàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nígbà tí àwọn mìíràn nínú wọn gbèkúrú jẹ níbi ìkọlù. Iléeṣẹ́ ológun náà ṣàlàyé wípé GOC2 Division Major General Chinedu Nnebuife ni ó darí ikọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ láti ọ́fíìsì National Security Adviser, National Counter-Terrorism Center, Defence Headquarters, Nigeria Army, Air Force, Navy, gbogbo wọn ni wọ́n darapọ̀ láti mú àṣeyọrí yìí wáyé.
Ààrẹ Bọ́lá Tinubu wá gbóríyìn fún gbogbo àjọ ẹ̀ṣọ́ aláàbò títí kan Àmọ̀tẹ́kùn, fìjìláńtè àti àwọn ọdẹ tí wọ́n mú àṣeyọrí yìí wáyé. Bí ó ti ní àwọn ọmọdé wọ̀nyí àti olùkọ́ wọn gba òmìnira láì san owó ìdásílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé náà fi ìmoore rẹ̀ hàn sí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n lọ́wọ́ nínú àṣeyọrí bí wọ́n ti gba akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Bí ó ti ní ohun tí ó jẹ ìjọba òun lógún lọ́wọ́lọ́wọ́ báyìí ni àti mú kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà kalẹ̀ kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn kí ó sì pèsè gbogbo ohun tí yóò mú wọn padà bọ̀ sípò lẹ́yìn ọjọ́ 66 nínú ìgbèkùn àwọn ajínigbé. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.